God bless him. God bless him for me. It's not my son, no, but it's my son at the same time. Polówó church here, polówó ìsúnmọ́ Ọlọ́run, dídé Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ìbẹ̀lẹ̀ yín kan lẹ ti jókòó tẹ́ ti ń ṣẹlẹ́yàmọ̀ léyà. Tẹ́ ti ń ṣẹlẹ́yàmọ̀ Christmas, tẹ́ ṣe mọ́ Pentecost tó ń bọ̀ lọ́nà. Ìjọsẹ̀lẹ̀. See awesome dog. See awesome dog trying to save a baby's life under the rebel. You see? If an animal could do this, why we in Celestial Church of Christ, all we are after is to destroy people. That dog found a baby under rebels, under a very thick, you see? He led them there. Sherry, he led them there. They have to be very, very careful not to crush this child. You see? It's not an AI, it's a real baby. Oh, it's not an AI. A dog saving a baby. Bóyá mo bí ẹ ti kú bẹ́yẹn. You see? Ẹ̀yin ti wá. Ẹlẹ́yà lẹ máa ṣe mọ́léyà. Gbogbo pàtì ọmọ yẹn tó ti ṣe Sherry. Gbogbo ẹ̀ ni wọ́n tọ́. It's not an AI. You know I don't go for AI. Hey, poor child. Poor baby. Oh, isn't that sweet? Oh my days. Poor child. Ó dìgbà tó tẹ́bi mi bá tún pa sí kó tó rántí pé ẹ ti ẹ̀ gbọ́ ibo nìyá ń wà. Ish. It's a pity what is going on all over the world. I love this video. I want to open my page with this, my tonight's program with this video. Yeah, Lord, you can tell me. Okay, I found it. It's not an AI. It's a real baby. The dog found the child, but he could not free himself. That dog now is going to search for help for the baby. Ẹ ká lọ sẹ́, àní mo rí nǹkan. Àní ẹ ká lọ, àní ẹ tẹ̀lé mi. I found something. You see? Kì í ṣe AI o, it's a real baby. Oh. Oh.
one child. It's a real life story. It's not an AI. How many of us in Nigeria can do that? We don't care. And it's not that many people don't care. It's because many people are liars. They can lie their brains out. Good evening, everyone. Help me share this video. We want to celebrate a new father in pastor's office. A new father in pastor's office. Wọ́n ṣe gba oyè tuntun. Wọ́n ṣe wọlé dé ni. Let us share this program. Today is my lazy day, but mi fẹ́ kí topic yìí kó bo nǹkan tí mo ti plan sílẹ̀ during the week. To Jésù Kristi ló ń plan ní program wa lórí Ọlọ́mọ Plenty family. You're welcome. Good evening. Màámi Ọláyínká. Olóko tó máa ń mọ́kàn, tó máa ń fi tútù sí mi lọ́kàn. Ẹ káàbọ̀ mà. My LB ló ń jẹ́ Ọláyínká, baby of the house. But she's a mama to me. So òun ló jẹ́ pé tí n bá gbọ́ orúkọ yẹn báyìí, inú mi máa ń dùn yàtọ̀ ni. Good evening, everyone. You're welcome to tonight's program. It's a welcoming program. Tí a dẹ̀ máa ṣe kíni, tá dẹ̀ máa bára wa sọ. Èyí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Bí mo ti ṣe delete ètò. Téèyàn bá ń tọwọ́ bọ tẹlifóònù lójú, nǹkan tó máa ń fà ní. Èèyàn mi, okun àwé. Bá mi lùjẹ̀ṣà. Ìyanra o. I welcome us all to tonight's program. It's not going to be long because today is my lazy day. It's my, just to be lazy around and take good care of myself. As you can see, we just want to welcome the new daddy in the hood and to give him some lowdown of what he should be expecting and what awaits him from my own corner. Mo fẹ́ fún wọn ní àlùbámù. Good evening, everyone, and I welcome you all to tonight's program. It's not going to be long. Àmín, màámi, àmín lórúkọ Jésù Kristi. Àmín. This news came out, well, since yesterday. I've used his name yesterday in our wonderful program, and I've given him his very first project. Hey, àwọn ayé, kọ́ máa ti rí mi lórí line ni. Ọmọ máa ju nǹkan sínú ilé ní bí nǹkan mi. Kí lẹ tún ní mo ṣe o. Olúwa kú iṣẹ́ mi o. Ẹ ṣé o bá mi. Ẹ ṣé sir. God bless you, sir. I just want us all to welcome new daddy in the hood, and at the same time to give him one or two advices
and to let him know what awaits him, and for him to know that I've tried my little findings about him. And I know he's been in the wood for a long time. Let's meet on noise. He's been in the wood for admin ekuro nínú kíní ẹ máa bọ́ ńta. Ekuro níbi tẹ́ wà yẹn ẹ máa bọ́ ńta. Program ti bẹ̀rẹ̀. In person of Venerable Superior Evangelist Victor NOSA Ojo, retired Commissioner of Police. The write-up came out today from one of his co-workers, OGBENI Ajala, Kayode Ajala. I'm going to introduce each and every one to him for him to know that friendship outside is different from inside, so that he knows what awaits him. Though wonderful things are here. So I'm introducing him to you. I'm your one and only Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty, Lady Evangelist that has no frontier. From this side of Europe and Ghana and Tokyo and Japan. Hallelujah. The time is 8:18 Central European Time. I think we are in the afternoon in the States, in Nigeria at the same time, in UK, -1 hour backward or forward. Ki Jesu ko tètè dé ko ṣàánú fún wa. Ibini eni. Let me read this wonderfully written introduction by OGBENI Kayode Ajala. Like a troubadour that has effortlessly traversed. Àwọn òyìnbó tí wọ́n lò ń bíbá Ọlọ́run ló ní kí Ọlọ́run ló ṣàánú orí mi. Ẹ bá ti bákàsà. Traverse all the continents of the globe. Newly appointed. Ẹ má bá mi fi iyọ̀ sí, ẹ má bá mi fi iyọ̀ sí sínú tea yẹn. Ẹ má fi sugar sí o, ẹ má fi saccharin sí. Iyọ̀ ni torí Àjàlá bá mi fi, ó bá mi fi iyọ̀ já tea. Èmi náà dẹ̀ try láti sọ òyìnbó. Yepa. Mi kúkú ní sọ òyìnbó, mi ò ní gẹ́ra mi láhán jẹ ṣá. Ẹ má bá mi fi nǹkan wọ́n ti ń bọ̀. Inú kíní ni gbogbo wọn wà. Inú kíní lọ́hùn ni wọ́n wà. Go and tell them to come out. Newly appointed chairman of the CCC Task Force Corps, in person of Venerable Superior Evangelist Victor NOSA Ojo, retired Commissioner of Police, who has successfully traversed the length and breadth of the educational, professional, political, and CCC landscape, according to Omotosho. Yes, Omotosho náà ni. Iṣẹ́ nǹkan tó Omotosho ní kọ́kọ́, tí Ọlátosho ní kọ́kọ́, òun náà kọ sílẹ̀. Living excellence and distinction in his trail. An indigene of Edo. So, Oboyile ti mọ bí tí bàbá wa ti wá. He's an indigene of Edo, of Benin, Edo State. He attended the CV wọn yìí kún. Tèmi bá te fẹ́ kọ CV tèmi náà kí ni máa kọ sí. Tí bá ti kọ Olomo Plenty, gbogbo ayé ti mọ̀, gbogbo ayé ti mọ̀, gbogbo ayé ti mọ̀. Èmi náà lèmi, wọn ò ní fẹ́ lomi ṣe mí. Okay now. He attended the Christ Anglican Primary School, Benin City, and Horsey College, Warri, Delta State, before proceeding to the United States of America. And me too, I'm in Ghana, where he also attended the Rosebery Community College, Rosebery, Boston, Massachusetts, USA, Association of Science, the Boston State College, Boston, Mass, where he earned a Bachelor of Science degree.
láìṣe pé ọkú mi fẹ́ lọ ó fẹ́ lọ bá Tinubu ó fẹ́ lọ fà fi gagbága nǹkan dé o. Oh, that is good, it's good. Ká lè mọ̀ wọ́n ni. And I hope you are up to the task, sir. Because when gbogbo nǹkan tí wọ́n kà sílẹ̀ yìí, tẹ́ bá jọ ṣojú ṣáájú, you will meet me in front. I will be by your side. I will be by this side. I will be at your back. Bumper to bumper. Ni ma ṣe fún gbogbo èèyàn ló mọ̀ mí ní the wonderful taste of sandwich. But I know we are going to be friends. Where he earned a Bachelor of Science degree with honors in 1981. Mi ò tí dáyé ńgbà yẹn. Wọ́n tí bí mi. Wọ́n tí bí mi. He enlisted in the Nigerian Police Force as a cadet inspector in the same year. Okay? 1981. America náà wà ní 1981 ni wọ́n ti gba gbogbo nǹkan tí wọ́n gbà in the same 1981. Ni wọ́n dẹ̀ gba cadet inspector in the same year 1981 and rose through the ranks to the exalted position of Commissioner of Police before he retired from service on the 5th of June 2014. Mo ṣe mí jìgìjìgì nínú ìyá mi ní lásìkò gbà yẹn. Bàbá yìí tí ó di o, ẹ dúró ná. Kí ni gbogbo àwọn cargo ń ṣe nínú gbogbo nǹkan tá à ń sọ yìí. Anyway, jẹ́ kí n ṣì máa ka ọ̀rọ̀ yín lọ ná. Hey, while in service, Venerable Superior Evangelist Victor NOSA Ojo, retired CP, attended so many courses, including courses in kìí ṣe egun nǹkan tí wọ́n ń kà, classes. Ẹ má bínú, Faransé ni mí. Ṣé o pa ọmọ Ghana Faransé la máa ń sọ. Including Junior Command course, 1988. DPO orientation course at Police College Ikeja. Ó dàbí ní pé ọ̀rẹ́ mi kan gbérí abẹ̀yẹn. 1989. ICC Intermediate Command course. 1997. Senior Command course. 2006. Lekulele wambeyen, Assistant Commissioner of Police to Deputy Commissioner of Police course. 2010. And the Effective Leadership in Police Protection course in 2012. In service, he also served at different times at the Police Command, Yola, Member Police Reorganization Committee under retired Aboyade Cole, late, Lecturer, Detective Lecturer and then detective. Okay now. College Enugu served at defunct Bendel State Police Command, Division Crime Officer, Asaba Delta State. DPO Umoku River State Police Command. DPO Ibara Lenkule Dadi Milonye Ogún State Police Command served at Airwing Airport, Lagos State. Ṣé ẹ pẹ̀ lára àwọn tó máa ń bá wa search báàgì. Tó bá ti gbé kọjá, ṣé ilé máa sọ pé kó gbẹ́rù wá sílẹ̀. Ẹ ṣé jàre, ẹ kú iṣẹ́ Olúwa. Ẹ má bínú. Mo ṣe máa ń dá paranias because I love you. Mo ṣe fún yín ní gbogbo eléyìí ní welcome greetings. You are welcome in the name of the Lord. Hallelujah, you are welcome in the name of Jehovah. We can see all over you to the gbogbo CV. The glory of the Lord. You are welcome in the name of the Hallelujah. He served at Area Command, Gwagalada. Ẹ̀yin lẹ gbérí àbí tọ́mọ mi fi kọrin. Ẹ̀yin lẹ gbérí àbí tọ́mọ mi ti fi kọrin. Gwagalada, Abuja. Okay now. FI mi náà love fún yín bàjẹ́ gbogbo èyí tẹ́ fún mi ní love and like yẹn. Ẹ ṣé jàre, ẹ jà wọ́n kan.
Hey, my heartbeat ti wọlé o. Ayọ̀ mi all the time. Baba Beji, I love you, my sweetheart. Long time. Gwagalada Abuja, Deputy Commissioner of Police Training, in brackets, Force Headquarters, Abuja, Deputy Commissioner of Police, Ekiti, and Commissioner of Police, Eastern Port Harcourt. Níbi tí mo ti bá wọn ṣe kìsìkìsì rí. Okay now. On the political terrain, he was appointed special advisor on security matters to the Ekiti state government. So, find this in me, writing bang pé ẹgbẹ́ Ekiti rí. Okay now. In 2014, and on the educational scene, he is presently the Pro-Chancellor, Pioneer College of Advanced Studies, Gwagalada, FCT, Abuja. AMSE, Famia Ajovi. Local Bubunyo. You see, what a humble servant. Baba Ajovi local Bubunyo, if I understand the layout of the article, because his name, Uruko Baba, AMSE, Famia Ajovi. Well done. Well done. Okay, now, it will interest you to know that while serving as Assistant Commissioner of Police, ACP, in Lagos, he received a divine message, hallelujah, to be in spiritual confinement. And thereafter, he was in spiritual confinement for 4 lingering years at the Celestial Church of Christ National Headquarters, Archdiocese, Makoko, Lagos. Ẹ má bínú. Okay, ta ló wá kọ sí? Ta ló kọ sí, because the name is there, so I don't understand. Let's clarify something, because I saw the name of Ajovi under the write-up, and somebody is correcting me that it wasn't Ajovi that wrote that part. Maybe, well, let me hear the person who wrote that wonderful acclamation about, well, not, I cannot call it introduction. No, not introduction. Something shy majekin soyinbo. Oh, well, the article is missing there. I didn't see it there. I will have read it out. They said Ajovi will only assist him in familiarization of the CCC task force team. Okay, so article yen won ge paragraph yen won ge kúrò. God bless you, sir. Thank you. I appreciate. So, wọ́n bóyá bí tí wọ́n ti ń ṣe kíní ṣá ni kíní ti kúrò ńbẹ̀. Bóyá bí cropping. You know, when you are cropping article, some paragraphs got missing. So, I think, anyway, still, well done, Baba Ajovi. Well done for putting him through. But what a gbèsè shoulder yín pé ilé mama put our new daddy in the hood through okay, let me quickly get the message right. I'm not surprised. It's not a breaking news. Èmi gangan mo ti mọ̀, èmi gangan lèmi wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe mí. Mo ti fẹ́ sọ fún Baba Ajovi wípé kó ṣọ́ra ni. Ẹ jẹ́ kí n lọ ka nǹkan tẹ́mi tí kọ́kọ́ kọ sílẹ̀ wá, kémi tó ṣe wá sọ nǹkan tẹ́yìn sọ yìí.
àwa kan wà táwa ń ṣiṣẹ́ fún Jésù tọkàntọkàn tara bàbá àjòví ó kàn máa ń dùn mí fún yín ni pé tí bá ń kìlọ̀ fẹ́yìn èèyàn mi ẹ̀ kì í gbọ́ tí bá ń sin yín ní gbẹ́rẹ́ ìpàkọ́ ẹ̀ kì í gbọ́ what a pity ibo la kà dé jàre mákòókò ibẹ̀ ni èmi sọ pé àkókò in his words I lived in the church at Makoko for 4 years. Wọ́n ṣe introduction gbogbo ìrìnkèrindò wọn nínú iṣẹ́ mi. So, gbéyìn wọ bàbá Olúwa, agbéyìn wọ ọ̀gá wa. Olúwa agbéyìn wọ bàbá, Jehovah agbéyìn wọ bàbá. Ẹran ara kò lè ṣiṣẹ́ yìí, Olúwa agbéyìn wọ o. Ṣé mo compose ẹ̀ dáadáa bí ò ti ẹ̀ dá? Ẹ ṣábà ń ṣàmísì torí iṣẹ́ tó wà níwájú wọn yìí pẹ̀lú mi tí mo jẹ tí mo fúnra mi fáà mi ni mo dedicate ara mi sílẹ̀ fún dádì yìí láti bá wọn ṣiṣẹ́ yes kẹ́. So in his words I lived in the church at Makoko for 4 years when I was an assistant commissioner of police, ACP. I usually kept my police uniform in the office while living in the church premises. Little did I know that I was being prepared by God to become a shepherd in the future. Today, Today, Venerable Superior Evangelist Victor NOSA Ojo retired CP is a revered church planter and shepherd of note. Having planted the Celestial Church of Christ, Dream Parish 1 Abuja Quarters, FCT, the Celestial Church of Christ, Dream aláyìí náà ni Dream Parish 2 aláyìí náà ni okay now Igba Upper Sapoba, Benin City, Edo State, and presently working on planting a 3rd parish of the Celestial Church of Christ, which has reached an advanced stage of completion. Well done, guy. Well done, dude. The latest feather to his cap is his appointment as chairman of the Task Force Corps of the Celestial Church of Christ worldwide. By the deputy of His Eminence, Reverend Emmanuel Mobi Oshofa, the deputy ló ṣiṣẹ́ yẹn tó jẹ́ Ọlátọ́ṣọ́, àwa kó gbogbo wọn in conjunction papọ̀. No bá jẹ́ Oshofa. Celestial Church of Christ worldwide. An appointment that has been widely applauded. Èmi náà pambi. And described as the placement of a round peg in a round hole. Òyìnbó yìí pọ̀ o, máa lo dictionary mi lálẹ́. Oxford ni máa lò. He will be assisted. Wọ́n ṣe wá ṣẹ́rí orúkọ yẹn wọnú ara wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé sísàlẹ̀ ńsìn. He will be assisted by Assistant Most Superior Evangelist Fami Olabode Ajovi in the capacity of coordinator of the corps. Aba Ajovi. Ẹgbà fọlọ́run, kágbà fọlọ́run ṣáá nísinmi, kágbà fọlọ́run ṣáá nísinmi, wọ́n ti lò yín tán, wọ́n ti jù yín sílẹ̀, kẹgbà fọlọ́run ṣáá nísinmi, ẹgbà fọlọ́run ṣáá nísinmi, ẹgbà fọlọ́run ṣáá nísinmi. Ẹgbà fọlọ́run ṣáà nísinmi o, ẹgbà fọlọ́run ṣáà nísinmi, kan ló ní tán kọ́ sọ nínú
iṣẹ́ ọmọ ṣọ́fà nìyẹn o ẹgbà fọlọ́run ṣáà ní sinmi Jésù á san fún yín lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ àmín. Now, haven't read that, let us send the baba ní love and like, send the baba ní love and like, send the baba ní love and like. Ẹ má wo kíní counter mi o, yẹn tún ti stock síbẹ̀. Another one ní bíbá ọ̀tọ̀ ní number tó ń give, ọ̀tọ̀ ní number tẹ́lẹ̀ yìí ń give. Gbogbo ẹ̀ ló dá lọ́dọ̀ Ọlọ́run. Má tó move kíní mi kúrò lórí Facebook. Wọ́n ní kí n feel àwọn kíní kan, ó ti pọ̀ ju gbogbo nǹkan tó gbé wá fún mi, ó ti pọ̀ jẹ́ lẹ́dàá mi lọ. So now, let me now introduce this man to you, myself, from my own findings, having gone through all these wonderfully graced words by Alàgbà Káyọ̀dé Àjàlá, the special personal media to Ọlátọ́ṣọ̀ Matthew Ọ̀ṣọ́fà. It's a special one to him. He's a media man to him than CCC members worldwide. What is Gepa Baba Jovito, my darling boyfriend? Am I worried? I still love you. I love you. I love you. Danu. That question. I love you. Kò kí gbọ́ràn ni. Gbogbo yín ẹ kí gbọ́ràn ni nísẹ̀lẹ̀. Ẹ mọ kékeré yìí. Tẹ́ bá lọ ti pátá tí mò ń ṣe. Nígbà tí mo bá serious ẹ ní fetí sí. Now, from my findings, torí wọn lè dédé gbéyàn wá báyàn toro ká mi lára pé wọ́n replace boyfriend mi, so èmi náà dẹ̀ gbọ́dọ̀ jáde kí n lọ wá bí ẹni tí wọ́n gbé yìí ṣe jẹ́, apart from gbogbo nǹkan tá a kà nísìnyí. Daddy wa Alàgbà NOSA Òjó happened to be a long term 5 and 6 Akure paddy to Ọlátọ́ṣọ̀ Matthew Ọ̀ṣọ́fà, as well as their big brother in the hood, Baba Akedoyin. Wọ́n ti jọ wà tipẹ́tipẹ́. Wọ́n ti jọ wà tipẹ́tipẹ́ o. Kò sóhun tó lè yà wọ́n o, bóyá no ilé ìdẹ máa yà, torí tí ẹ bá sọ òtítọ́ ọ̀rọ̀, tí ẹ bá ṣe iṣẹ́ yìí bó ṣe yẹ ká ẹ ṣe sà, you will know how much I love ìpátá. Torí bẹ́ẹ̀ ṣe ni mò ń tẹ̀lé yín lẹ́yìn. Yàrá pé mo ti gbé tàbúrò yín kan fún yín lánàá. Now, bringing Daddy Ajovi down has been a very well-planned coup. And Ọlátọ́ṣọ̀ has already placed himself as pastor's deputy, which was announced as well yesterday. The deputy who is in charge of but it was published yesterday. 25 máa. Have I not been telling you people that the one in charge of Celestial decision is Ọlátọ́ṣọ̀ Matthew? EMF is nothing but an image. And a serious game is going on. Ayọ̀ ọlọ́pọ́n ni wọ́n ń ta lọ́wọ́. Ayọ̀ ọlọ́pọ́n. Ṣé wá rí between Tọ́ṣọ̀, àbúrò mi Ọlátọ́ṣọ̀ Matthew, and his father, EMF, àti ìyàwó bàbá ẹ̀, iṣẹ́ olè gbé olè ń gbà ní game tí wọ́n ń play behind the door. Olè gbé olè gbà, ṣùgbọ́n kí ni ẹlẹ́mìí ló máa last.
ẹ jẹ́ ká máa wòran lọ. This present game, it has brought EMF. It has brought him to the mercy of his wife and Olatosho. He's on his knees and they are kicking him at will as they like behind the door and smiling. His life is at risk as we speak. But it is up to Jehovah Almighty to raise up his right hand of justice in every corner. As Ajovi and Baba Olododo, Augustine, Olumilade Digi Ododo, those two people, they have what it takes to crumble everything down, to crumble everyone down. Many might die of a sudden heart attack, and why might by themselves. Write it down. Write what I'm saying down. To read this game has been going on, and Oda. Alagba Jovi already prepared his leaving. He already prepared his letter of resignation. Days. You remember he said something in that video. That was when he already made up his mind. Before Tosho even carried out all the nonsense. You know, shwe news, go fast. But it's very sad that Baba Ajovi did not tender that letter 2 days ago. He played that game, but he played it in a very childish way, trying to be matured one. And they fast-tracked him. Tosho fast-tracked him. Baba Ajovi should have tendered that letter of resignation maybe 10 days ago. Israel. Let us all have it in mind that ìgbálẹ̀, ẹ má yẹ kí n lo ìbọn ni mo kọ síbí báyìí. Anirogun ìbọn. I wrote a gun down, but I want to change it. Ìgbálẹ̀ tá fi máa ń gbálẹ̀ yẹn. Tá bá nílò ẹ̀ la máa ń lọ mú. Tá bá fi gbálẹ̀, tá bá fi gbá tàtán. A ṣe kíni, a jù sílẹ̀. Ó tún dìgbà tá bá tún nílò ẹ̀. Ṣùgbọ́n tẹ́nu ẹ̀ bá ti kúrú. Tẹ́nu gbálẹ̀ tá ń lò nínú tá fi ń gbálẹ̀ tó bá ti kúrú kí la máa ṣe. A máa dáná sun padà ni. I really pity Baba Ajovi. Rabbi! Do not allow anybody to use you as their broom. As a gun. Do not allow anybody to use you as their broom. Tó máa fi gbálẹ̀, tó máa fi gbálẹ̀, tó máa fi gbálẹ̀. Tó jẹ́ pé nígbà tí kò bá nílò fún wọn mọ́ wá wá ṣe kíni wọ́n wá dáná sí. Gbogbo ẹ̀yin tèmi pátápátá tẹ́ wà lórí kíni gbogbo yín pátápátá ni mo appreciate. I cite each and every one of you. Both people behind the scene
I don't like mentioning names. I don't like mentioning names, but I appreciate each and every one of you. And this my daddy, tó bẹ̀rẹ̀ pẹ̀lú mi bí mo ṣe kọ́kọ́ wọlé. Ọlọ́run ọba Elédùmarè á bá mi pọ́n yín lé. Bàbá mi ọmọ Fáṣínà bí Olúṣínà dẹ̀ ní tiyín ni. God bless you. Àwọn náà kọ́kọ́ wọlé. I appreciate you, sir. Ọlọ́run ò ní sọ wá di ohun àlògbé pàtì. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, things go happen, yawa go gas. Ṣó ti yé yín? Yawa go gas, things go gas. Let me give you list of how they operate and the people that they've gang up on how to carry out what happened 8 years ago. Yeah. Right now, Tosha is the pastor claiming to be deputy because he's the one in charge. Baba Mobi, you know, wọ́n ti gbà láfíà kú lára ẹ̀, he can't talk anymore. Gbogbo wọn tó bá sọ pé kò ṣe. Ó ti dá náà ni. Adedoyin and Ajao, they are Tosha's Baba Isale. When it comes to who is to be clear of the way, who is the next one? To see on tell if you miss it. Ojúkòrò kì í pojúkòrò jẹ. Àìfọmọ rẹ̀ bọ̀ rẹ̀ láyé ó ṣe wọ̀. Wọ́n ní tí wọ́n bá ròdàn, wọ́n máa fò bẹ̀chẹ̀. Àtàdán àtòbẹ̀ tèmi ẹ̀ lè rí fi ṣe nǹkan kan. Egungun ẹja ni mi tí mo sá sí lágbèdè méjì ọrùn. Mi ò ṣe gbé mi ò dẹ̀ ṣe tutanu. Kólókóló tá so má já ni mi ò jẹ́ lọ́rùn gbogbo yín. Ajá ò gbọdọ̀ jẹ́, kò dẹ̀ gbọdọ̀ sọnù. Àfẹ́ tó bá fẹ́ kú. Ikú gbóná. Káyọ̀dé Àjàlá, ẹ̀rí bó ṣe, you know, nǹkan tó bá kókó gbé jáde ló máa gbé jáde. Káyọ̀dé Àjàlá happened to be Tosha's personal manager. Whatever he tells him to bring out is what he brings out. He doesn't mind if his own personal person behind the door got destroyed or ẹ má bínú mi mọ̀ pé kíní yẹn ti lọlẹ̀ tó bẹ́ẹ̀. Yeah, my charger is there. Alajala happened to be Ola Tosha's special media manager. Kò lè kọ one single line without the approval of Tosha. Not pé kó lọ sí ibi tí nǹkan ti ṣẹlẹ̀, kó lọ yẹ̀wò, kó dẹ̀ bring a report gbogbo wa ká gbọ́. Shawari, the fifth person, Mr. Kukuru Sambe, Baba Adeniyi, òun ló foolish ló nígọ̀lúgọ̀ among them all. Abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ Adẹ́tẹ̀ Baba Adeniyi, ó di kíni, ó dètè. Follow ló kàn ṣe ń sìn, just to remain in that office. He has been reduced to nothing but a messenger to kàn carry document tó bá ti parí. Irú gbogbo ìsígbà tí ẹ̀bùn rí lò yẹn tó máa ní kó dọ́kúmẹ́ǹtì tó ń ṣiṣẹ́ kárakára tó ń gba $50, $20, gbogbo ẹ̀ ti kúrò níbẹ̀. So ìyẹn ló máa bá wọn gbé file errand boy ni Baba Adeniyi, ṣe mọ̀ Baba Kúkúrú dà sábẹ́ olójú bíi tèmi ń bì báyìí. Tíyàwó ẹ̀gbẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n níjọ́sí tó ní kémi má sọ̀rọ̀ ọkọ mi mọ́kọ náà, mo wọ́kọ náà mi ò rí, mo wo ìyàwó mi ò rí. Àwọn olóṣù free online clients. Isha, the Indian Cape man,
Celine's brother, that is the information minister. Òun ló ń fetí kọ gbogbo nǹkan tẹ́nìkan bá ń sọ káàkiri tó ń rìpọ́tù fún Tọ́ṣọ̀ àti ẹ̀gbọ́n ẹ̀. Celine àti Tọ́ṣọ̀ bó ṣe wà rè. You will see that gbogbo àwọn tí mo dárúkọ sẹ́yìn yìí sìn, they were all involved in 8 years ago coup. Láti overthrow EMF. Ṣé gbà yẹn ìyẹn tí ẹ ṣì ní àwọn èèyàn tó ti lẹ́yìn. Wọ́n make sure pé ó ti kù sí kolobo. Kò sẹ́ni kankan pẹ̀lú ẹ̀ mọ́. Ibi tó yẹ kí EMF kó ti gbọ́ nígbà tí mò ń fi ọgbọ́n ọmọdé. He believes I'm the enemy. Now it's too late. He can now see clearly that Tọ́ṣọ̀ is his first son. The first fruit of his loin is the one that want to take life out of him. He did it 8 years ago. Now he recruits all of them into the same chamber this time around. When the man cannot even breathe alone anymore. What a wicked son. Tọ́ṣọ̀, gbogbo ohun tó ṣe yìí ọmọ àjèrú ẹ̀ fún ẹ. Máa wòran. Ọwọ́ ọ̀tún Olúwa ni agbára. Ọwọ́ ọ̀tún Olúwa ni agbára. Ìjì àti iná ó ń bẹ nínú ọ̀rọ̀ ẹ̀. Ó lè rúyè o. Ó lè rúyè o. Every single person involved in the 8 years ago coup are now fully, completely in charge. And they are all on EMF's throats today, wearing Assistant Venerable Superior Evangelists in disguise. All this are Tọ́ṣọ̀'s game to get rid of his father. And claim himself. Announce himself as the new pastor. We shall see. Tó bá jẹ́ pé ní tòótọ́ ní ọ̀sán di òru. Tó bá jẹ́ pé ní tòótọ́ ní mísí Elédùmarè ló wà lára SBJ. Samuel Bile wo ọmọ Jósẹ́fù. Ọmọ Ọ̀ṣọ́fà. Ọmọ Àlàkẹ́ Ìmẹ̀kọ. Tọ́ṣọ̀ ò lè mú jẹ gbé. Tó bá jẹ́ pé ní tòótọ́ ni Samuel Bíléwù ló sọnù sínú igbó. Tí Olúwa wá wò ó nínú àánú ńlẹ̀ tó ní jẹ́ kí n rán eléyìí níṣẹ́. Pẹ̀lú ọkọ̀ tuntun tí yóò wẹ ayé mọ́. Tó bá yẹ pé ní tòótọ́ àti ní òdodo. Ló jẹ́ pé oṣù 3 ló lò níbẹ̀ kó tó jáde. Tó bá yẹ pé nínú kíkà ìrìn àjò ẹ̀ ó jẹ́ 33 years bí ọmọ ọdún tí Jésù pé ó lè mú jẹ gbé. Hallelujah.
Bíbélì ní wọn yóò máa péjọ ní tí ìmọ̀ wọn kì bá ṣe ti òun Olúwa ó ní ẹ ó túká ni fúnra ara yín lẹ máa fọwọ́ ara yín ṣe ra yín inú bíbí àti ẹ̀dọ̀ fùfù lẹ máa fi ṣe ọ̀rọ̀ yìí ò ní yéra yín. I hate wickedness. Lot of things going on. Now, to the new daddy in the hood, please help me share. Share. I have 2 or 3 questions to ask Alagba Ojo. God bless you, sir. I know you are watching me because I tag you, and I know many people that are very close to you. They might have called your attention to this. As I have already tagged you, as I have already sent it to you, okay, in the box on WhatsApp. I messaged you already this afternoon. You saw my message, but you were shocked at how did she get my phone number, sir. But ìkọ́kọ́ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Mẹ́kọ as a task force officer. Èmi ò mọ̀ ya òróró tó ń jẹ gbogbo wọn náà o. Èmi ò mọ̀ ya àmì òróró tó ń jẹ wọn o. Tí wàá sọ fún wọn títí pé ìparun ni wọ́n lọ ń tẹ́rí gbà. Ṣùgbọ́n bóyá torí pé Tọ́ṣọ̀dẹ̀ jẹ́ olùṣẹ́ pásítọ̀ wọn tuntun sìn. Àwọn náà kọ́kọ́ fẹ́ gba fresh ègún tó wà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní léni nǹkan tó ṣẹlẹ̀ ní Mẹ́kọ léni ni mò ń sọ fún wa yìí. Few hours ago. Àwọn tí wọ́n lọ ta àmì òróró lẹ́yìn tí wọ́n ti sanwó àmì òróró síwájú. Tí wọ́n ti ra ìmọ́lẹ̀ tán máa mú dání. Israel fún àdúrà. Wọ́n tún wo kókó mọ́ wọn wípé ẹnìkọ̀ọ̀kan gbọ́dọ̀ san 3,000 naira kó tó lè gbọ́wọ́lé wọn lórí. Ẹjọ́ sà. Owó kí ni 3,000 tìpátìkùkù yìí tún jẹ́? Torí oríṣiríṣi ara ló wà lọ́wọ́ adẹ́tẹ̀. Ṣùgbọ́n adẹ́tẹ̀ ní òun jẹ́rìí àwọn ará ilé wọn ní wọ́n jẹ́ fi kankan ń wẹ̀. 3,000 tẹ ní kí wọ́n tún mú wá iṣẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe nìyẹn gbà tán wá fún December convocation last year ní December. Lẹ́yìn ìgbà tó ti san gbogbo owó tán, ẹ tún ní kán tó wọ̀ lúmẹ̀ kán tó wọ géètì. Ibi tẹ́ gbé tẹ́ káwọn ọmọ ará ìsàsí. Tọ́ṣọ̀ ìwà àti Benjamin lẹ́jọ́ ṣe alákòóso àwọn ọmọ wóbè tẹ́ lọ kó wá. Tí wọ́n gba 1,000 lọ́wọ́ wọn, tán tún já síkàlẹ̀ wọn lọ́wọ́. Ènìyàrò kọ́ lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Ènìyàrò ìjọ mímọ́ aládùúrà o. Ènìyàrò wọ́n ti yí ìjọ mímọ́ padà o. Ènìyàrò ó ti dìjọ ìnira. Ènìyàrò. Ẹjọ́ owó kí ni 3,000 yìí jẹ́? Ẹ rántí wípé gbogbo àwọn tó ń wá síbẹ̀ yẹn wá tàmì ìyà tó bá wọn lé ayé wọn. Gbogbo wọn kọ́ náà ń gbé ní Mẹ́kọ o. Àwa gbogbo yìí lè mọye tí transport jẹ́ kán tó lè dé Ìmẹ̀kọ. Ẹni tó wá láti kìnní, tó wá láti kìnní, tó wá láti kìnní kan, ẹ̀rọ owó mọ́tò mọ́. Ẹ̀rọ wípé tó bá ti débẹ̀ yẹn, wọn ò lè padà kúrò ńbẹ̀ ó di àárọ̀ ọjọ́ kejì kan tó kúrò ńbẹ̀ kan tó máa jí lọ. Kán má bàa lọ pàdé àwọn Fúlàní lọ́nà. Ẹ bá wọn ro ibi tí wọ́n máa sùn sí o. Ẹ bá wọn ro oúnjẹ tí wọ́n máa jẹ o. Tọ́ílẹ̀tì tó wà ńbẹ̀ wọ́n máa sanwó lọ ni o. Bathroom tó wà ńbẹ̀ wọ́n máa sanwó fún ni o. Kán tó lè bomi sábẹ́ o.
nínú èyí náà lẹ́tún ní kó tún mú 3,000 wá lẹ́yìn tí wọ́n ti sanwó àmì òròfó àmì kòròfó àmì ìparun tẹ́lòmíì tó jẹ́ pé wọn ò lè ṣe kán má lọ tẹ́rí sí. Everything now ó ti di iṣẹ́ olè iṣẹ́ ọ̀kánjúwà nítorí pé gbogbo àwọn tẹ́ ẹ pè pé kán wá kówó ńlá sílẹ̀ gbogbo ọ̀bọ tó wà ní dọ̀rẹ́ ti jí ṣùgbọ́n àwọn tó ṣì ń gọ̀ wọ́n ṣì ń gọ̀. Tọ́ṣọ́ ọlọ́tọ́ṣọ́ Matthew àbúrò mi tó dáa ibo ló ti bẹ̀rẹ̀ àmì òróró tiẹ̀ tó rá ṣọkànṣọ la kàn déédé rí lọ́rùn ẹ̀ tó kàn déédé wọ̀. Gbogbo wa ni yóò dúró níwájú Olúwa àtèwe àti àgbà a ó sì rojọ́ wa. Gbogbo ayé ló ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo rẹ̀. Ẹlẹ́ṣẹ̀ orúkọ Jésù yóò gbà wá là. Kò sí ọ̀nà mìíràn tó tọ́ka sọ́run. Ẹ̀yin aráyé ẹ̀yà ńgbà tá sọ pé a fẹ́ gba Jésù tẹ̀dẹ̀ mú Jésù ọ̀hún ni wá lára nínú ìjọ ńkọ́. Are you a Christian? Do you know who Jesus is? Mi ò dẹ̀ lè bá yín wí tó jẹ́ pé ìjọ sẹ̀lẹ̀ nǹkan tó fi mọ́ tó jẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé sùtánà àti ìwé ìlànà. I'm telling you, 98% of celestial members, they have no Christ in their life. Well, let me say, I want the past 20 years. Nígbà tí bàbá yìí ti dórí oyè. Wọ́n kàn ta mi òróró kiri, wọ́n kàn pawó ni. Ò bá mọ Jésù, ò bá má mọ Jésù. What is àmì òróró òṣì tẹ́ǹta? Àmì òróró tẹ́ǹta tí ò sí salvation. Kò sí ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn. Kò sí ìtọ́sọ́nà nínú ọ̀rọ̀ Olúwa. Ẹ jọ̀ọ́, ẹ má sọ pé mò ń ṣiṣẹ́ mi pọ̀ lemọ́lemọ́ bí àwa ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn lágboolé tiwa, lágboolé ọlọ́mọ plenty. Fáìlì ẹlẹ́ẹ̀kejì tí mo máa gbé fún yín ni. Fáìlì pọ̀ gan o. Mi kò lè ṣe léyìí kí mi lè wá kí yín káàbọ̀ kí má tún fi kọ́kọ́ welcome yín. Òun ni fáìlì eléyìí. Ṣé ti gbọ́ sà? I love you. We are going to love each other. We are going to work together and you will gbádùn mi. Tó bá yẹ pé rọ́ ni mò ń pa, ẹ béèrè. Now, last but not the least, I be least but not the last. Bá ṣe máa ń sọ, mi ò mọ òyìnbó. I no count book, I no read book, I'm a French girl. Last but not the least, sir. My big question for you here is, are you going to send out your officers to come and be arresting us, we that are saying the truth about what is going on in Celestia? Are you going to turn it to bullying the Oshofa's family and arrest us, especially we Celestia activists? I'm talking about myself and my other siblings, my darling people. Màá kọ́ bẹ̀rẹ̀ látorí ìyá ọkọ mi. Ìyá ọkọ mi lẹ́gbàá, ìyá mi lẹ́gbàá. Báyìí sí o. Tínú ẹ̀ máa ń ru ṣùkù. Wọ́n ti sọ pé kémi fi àgbà bò tèmi mọ́lẹ̀, kémi náà má máa bínú. Wọ́n ní ìyá ọkọ gbọ́dọ̀ máa bínú sọ̀rọ̀, kíyàwó náà máa bínú sọ̀rọ̀. Ìyá ọkọ mi ṣì ni, kò sí nǹkan tẹ́ lè ṣe. Kò sóòyà tó lè yà wá o, èmi àti Bukky London, àbúkì so. Ṣé mọ̀ pé àwọn méjèèjì ẹnu wa
Jésù ló fi síbẹ̀ pé ká máa tan ìmọ́lẹ̀ ẹ̀tàn fìtílà mímọ́ látọ̀run wá ẹ̀tàn fìtílà mímọ́ látọ̀run wá. A gbọ́dọ̀ tàn mọ́lẹ̀ ká mú torchlight ká mú candle ká bẹ̀rẹ̀ sí ní tàn gbogbo nǹkan tí mo sọ yìí ẹjọ́ tí mo ti ń sọ for the past how many minutes for the past almost 1 hour. Ìyá ọkọ mi ẹlẹ́nu rẹ́sọ̀ ó bú mi ó yọ gàǹdàǹdì mi náà dẹ̀ gbé fún padà àti wá dẹ̀bi ẹjọ́ ẹ má bá bú ìyá ọkọ mi èmi ló ní ìyá ọkọ mi bóhùn mi máa yín lọ́rùn èmi ló àti náà bébí àti náà bébí ìyá ọkọ mi àbúkìso ẹjọ́ ṣé àwa tá à ń ṣiṣẹ́ fún ìjọ mímọ́ tá à ń tú àṣírí ìkọ̀kọ̀ jáde ṣé ẹ máa sọ pé torí pọ́n lọ mú yín wá pé ẹ jẹ́ not fire brigade kọmíṣánná ṣé ẹ máa ní kó bẹ̀rẹ̀ sí ní wá àrẹ́sì wa torí àwọn tẹ́ máa kó máa pọ̀ o ẹ kọ́kọ́ rántí ẹnìkan wà lé Amẹ́ríkà ọmọ bàbá mi Victor Ọlọ́rẹ̀ ẹ dẹ̀ tún máa bá mi bú ẹ máa bá ìyẹn tiẹ̀ wà nítòsí yín bí ẹ náà ṣe máa yọ fóòmù lẹ́nu nìyẹn ọ̀rẹ́ mi àbúrò mi pàtàkì olóhùn White Lion òpúdù ṣe àkó ìyẹn máa ń fún fèrè ní 24/7 ìdájí ló ti máa bẹ̀rẹ̀ sí pariwo ó dàbí pé òpúdù lẹ kọ́kọ́ máa mú torí a lè ṣe ká má sọ tẹ́ ẹ bá wá sọ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbógun tiwa a máa jáde fún yín o ṣá a máa jáde fún yín ẹyẹ àbá wa ṣe tá a bá ti sọ fún yín pé kinní yìí wọ́n ń ṣe ẹ má sọ pé rọ́là ń pa ẹ má sọ pé ajá ló ń gbó ẹ bá wa tún nǹkan ṣe bẹ́yìn ṣe wà bẹ́yìn pẹ̀lú gbogbo nǹkan tó kà sílẹ̀ pé ṣe yìí ẹ jẹ́ ká rọ́wọ́ yín o ká rọ́wọ́ Olúwa ká rọ́wọ́ yín Olúwa lò yín nínú ìṣẹ̀lẹ̀ yìí mo rọ́wọ́ rẹ Olúwa láyé mi mo rọ́wọ́ rẹ Olúwa láyé mi. Àwọn pàdí mi nìyẹn lọ́tún lósì wọ́n mú èébú bú mi tó wọ́n mú èébú mi ò pẹ́ lẹ́nu wọn yẹn ló pè mí ní ẹyẹ bàgẹ̀ ìyẹn òbúdù yẹn ni o ọmọ aláìlẹ́kọ̀ọ́ yẹn ló ń pè mí ní vulture ẹjọ́ sórí ẹ̀rẹ́ tí wọ́n máa bẹ̀rẹ̀ mímú tó ráwọn àwa tẹ́ máa kó máa pọ̀ a lè ṣe kárí nǹkan tí kò dáa tó ní ọmọ ìjọ lára wá sínú ilé ọ̀ṣọ́fà gbogbo tó bá wù wọ́n ní kó fi ara wọn ṣe ṣùgbọ́n kó má máa ní àwa lára kó má máa lọ sí church oníṣọ́ọ̀ṣì kó máa lọ gbà lọ́wọ́ wọn must be stopped. Ọlátọ̀ṣọ́ pẹ̀lẹ́jàre àbúrò mi okú àdánù àná okú àdánù tó ṣe ní Amẹ́ríkà mo sọ fún ẹ mo ní bí Olúwa bá ti wà ní tiwa kò sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe. Gbogbo àwọn tó kó tó ní pé kán lọ wọn ò tó bẹ́ẹ̀ láti gbẹnu ọ̀nà chọ́ọ̀chì metropole kọjá. Bàbá kọ̀ǹfàmù tó rán lọ gan láti bẹ̀ wọ́n bọ́ndùlẹ̀ jáde wọ́n work it out ni. Wọ́n ṣe election wọn. Olúwa dẹ̀ ṣe kíni. Vulture ọlọ́mọ ni mí o. Ẹyẹ bàgẹ̀. Ebú tó bú mi nìyẹn. Òun pè mí ní vulture. Ìyá ọkọ mi lẹ́gbàá àti Benji wọ́n pè mí ní chicken neck. Tó ìbàjẹ́ dẹ̀ wà. Èmi lẹ́ni àná o, èmi lẹ́ni àná. Tata rọ́pò ṣubú lulẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run má gbé mi ró. Hallelujah, mo ti yege.
Èmi lẹ́ni àná, èmi lẹ́ni àná. Tí wọ́n rò pé ṣubú tọ̀tá rò pé ṣubú lulẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run má gbé mi ró. Hallelujah, mo ti yege. Wọ́n tì mí ṣùgbọ́n èmi ò ṣubú nítorí pé Ọlọ́run wà ní tèmi. Wọ́n try to frustrate, but it's not possible. So, sir, we, this celestial Christian activists, now that you are in the game, are you going to be arresting us? Because Tosho lè sọ fún yín pé ṣé tó ń fẹ́ gbé fún yín nìyẹn. Ẹ má try o. Mo mọ̀ pé gbogbo agbára lẹ ní o. In fact, gan tí bá ń bọ̀ Nàìjíríà, màá pè yín kẹ́ lè mú escort wá pàdé mi lọ́nà. Kẹ́ lè mú escort wá pàdé mi lọ́nà. Ṣé ti gbọ́ sà? A jọ máa ṣiṣẹ́ yìí ni. Tó bá yẹ pé ní tòótọ́ ni Olúwa kàn sí yín. Ọmọ bàbá mi Adánlé Kòkò, God bless you. Hallelujah. Tó bá yẹ pé ní tòótọ́ ni Olúwa kàn sí yín. Lẹ́ni ẹgbẹ́ máa kòkó. Olúwa dẹ̀ kàn sí yín, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo, ẹ bẹ̀rẹ̀ sí ní dream parishes káàkiri. Tá a wá gbé yín sí ibi tẹ́ wá wà lẹ́ni yìí, ẹnu kòkó lẹ́wà o. Ṣùgbọ́n wà kọ́ lẹ́ni tẹ́ máa pàjẹ́ o. Tí n bá ń bọ̀ ní Nàìjíríà, máa ṣe kíni? I will message you to send me escorts. Okay? Ọlátọ̀ṣọ́, gbogbo èèyàn kan ló máa jẹ́ olùbíbí tiẹ̀. Ṣóyè ẹ, mo bẹ́ẹ̀ tiẹ̀ ni pé ọwọ́ ọ̀tún Ọlọ́run á wúwo lórí ẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ ibi tó tò sílẹ̀. Máa wò ó. Share and share and share and share and share. Thank you for the love and like. Ẹjọ́ torí Ọlọ́run, téèyàn bá download nǹkan tí mo dẹ̀ delete ẹ̀ tí mi ò rí mọ́ lórí kíní surface, apá abolo tó ń há sí. Kíní Bible yóò jẹ́ kò jẹ́ kí lóru torú ní ẹ̀kọ́ máa gbọ́dọ̀ máa vibrate ni. Every 30 minutes meditation time, every 30 minutes nǹkan kan wà tí mo gbọ́dọ̀, Bible passage kan wà tí mo gbọ́dọ̀ lọ kà. Àbẹ́ẹ̀dẹ̀ wà rí báyìí, mo jogún Jésù jẹ́ rere o. God bless you as you join me. I really appreciate each and every one of you. Please share this program. Come back and listen to it. Share it to your WhatsApp. Share it to your friends on anywhere all over the world. It's on. I'm going to download it to YouTube. This is the second job I'm giving our daddy, and my second question. I'm asking you. I've asked you 2 questions now. 1 question and 2 files. Another one is dropping tomorrow. Daddy Miojo, you have to work very, very hard because you said you are working for God. God collects you. May Jehovah Almighty have mercy on you. Never allow you to be used by the cursed ones in this fold. Àwọn tó ti lọ bá Luciferi jẹ́ tó ti bá mu. Gbogbo nǹkan tó ní kálùkù ṣe nínú ìjọ yìí, èrè iṣẹ́ oníkálùkù ló máa gbà. Àdúrà mi ní pé kí Ọlọ́run ọ̀ṣọ́fà kó dúró tì yín. Kí àwọn ogun ọ̀run kan dúró tì yín kan bá yín ṣiṣẹ́. Ọjọ́ agbára náà tí ọ̀sán dòru ta sọjọ́ mímọ́ kalẹ̀. Tíràwọ̀ méje tó yọ ní òkè ọ̀run. Àwọn ẹyẹ ìwò wọ́n ké lúlì. Lúlì orí ọ̀fẹ́ Olúwa á wà pẹ̀lú yín, á wà pẹ̀lú mi, á wà pẹ̀lú gbogbo ẹbí ọlọ́mọ plenty pátápátá. Àní ṣe di ohun àlògbé pàtì.
Ṣé mọ̀ pé tí wọ́n sọ gbogbo àwọn iṣẹ́ tẹ́ ṣe látẹ̀yìn. Ẹ má jẹ́ kí jẹ́ pé bíbá ilẹ̀ ti máa ṣubú ẹni ṣubú dànù. That is ẹlọ́kankan tó wà nínú Deuteronomy 28. If thou shalt hearken unto the voice of the Lord. Ẹ̀yin ló ń bá wí ṣe wọ́n ti kà fún yín gbà tẹ́ wà kékeré. Ẹ má wá kà yẹn nìkan, ẹ má kà blessing yẹn. Ṣóyè yín, ìyẹn wọ́n ti kà fún yín ní kékeré. So ẹ wá lọ bẹ̀rẹ̀ ní Deuteronomy 28 from verse 16 to the end. Ẹ máa meditate lórí àwọn nǹkan tó wà ńbẹ̀. That is the only way. Use that one as your armor and shield. That is what I've been using, and the Lord has been sustaining me all this while. Now you know my secrets. Deuteronomy 28, beginning from verse 15 downward. As you are reading it, kò wá tó máa fi gégùn fún ẹnikẹ́ni tó bá fẹ́ dí ẹ lọ́wọ́ iṣẹ́. Ṣé yóò bá mi yé wa? Ó ti rí bẹ́ẹ̀, ó ti jẹ́ bẹ́ẹ̀, ó ti jọ bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀, ó ti jọ bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀, ó ti jọ bẹ́ẹ̀, ó ti dà bẹ́ẹ̀ ní inú ẹ̀jẹ̀ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. I love you. I love you all with the love of Christ. I have an appointment downstairs. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. God bless you. Follow me on YouTube. Olomo Plenty. Tabati ko Olomo Plenty. O ma gbe gbogbo ẹ jáde fún ní video polo. I thank you for the like. Thank you for the love and like. Thank you. I really appreciate each and every one of you. Your encouragement is my strength. Yes. Your encouragement is my strength. Yes. In heavenly armor we enter the land. The battle belongs to the Lord. No weapon that fashioned against us we stand. The battle belongs to the Lord. And I sing glory, honor, power and strength to the Lord. I sing glory, honor, power and strength to the Lord. When my enemy presses his hard, I will not fear. The battle belongs to the Lord. He will raise up a standard, the power of his might. The battle belongs to the Lord. And I sing glory, honor, power of strength to the Lord. I sing glory, honor, power of strength to the Lord. Power and strength to the Lord. Power and strength to the Lord. Amen. Lent time. Àwẹ̀ bá àwẹ̀ lẹ̀. Àwa ń ṣe lẹ́ǹtì. Àwa múmìnì. Àwa múmìnì lákọ́kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀. Àwa kìrìsìtẹ́nì náà lẹ́ǹtì tó bá wà ń bẹ̀. Méjì. Tèmi ti púpọ̀ lọ́dọ̀ bàbá mi Jésù Kristi. Èmi kọ́ṣọ́ náà ni mò ń gbààwẹ̀ lẹ́ǹtì. Èmi kọ́ṣọ́ yìí náà ni mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn múmìnì. Ẹ jọ̀ọ́, ẹ bá mi ká hallelujah. Ẹ bá mi ká hallelujah fún Jésù. Ẹ bá mi kíra fún bàbá. Ẹ bá mi ra bàbá. Ẹ bá mi ra bàbá. Bàbá fọ́ba ògo. Ọba tẹ́rẹ̀rẹ̀. Tẹ́rẹ̀rẹ̀. Ha rẹ̀rẹ̀. Kárí ayé. Thank you, Olatunji Samson. God bless you. Olúwa kú iṣẹ́ gbogbo wa. Gbogbo yín pátápátá. I love you with the love of Christ. Be good. Be nice. Share. Pray at all times. Sing praises unto his holy name. Sing orin jáde. Ha, bí mi ò ṣe màdúrà àgbà yìí. Tí mi ò dẹ̀ mọ́rin kọ yìí, tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àdàlú gbogbo àwọn orin yìí, màá kọ ti Kristẹni, màá kọ ti Mùsùlùmù, màá kọ ti ìbílẹ̀, màá kọ gbogbo ẹ̀. Tó bá láti rí pé ibi tó láti ń porúwo Olúwa ni, tó ti ń pè ní Ọlọ́run ọba tó ní gbogbo ayé, àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run.
ògbénu múndí aṣọlá ògbénu délébọ̀ fọhùn. Wọ́n lè fọlọ́pàá mú mi. He lost me. He lost me. Oh yes, daddy lost me. Daddy Ojo lost me. Èmi ni first customer wọn. God bless you, sir. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi. Ọ̀pá-aládé ò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́. Gbogbo ohun tẹ́ ti ṣe sẹ́yìn tẹ́ gbayì tẹ́ gbẹ̀yẹ. Nígbà tẹ́ wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ìjọ Celestial mímọ́. Ẹ ní dẹni àpáti o. Ẹ ní dẹni ìkọlù o. Ẹni títí ẹ ti bàjẹ́. Títí ẹ ti jóná kò ní kóná mọ́ ti yín o. They can kóná mọ́ yàn nínú pastor's office ńbẹ̀ yẹn o. Ẹ lọ bèèrè lọ́wọ́ bàbá my boyfriend, my one and only boyfriend, bàbá Àjòví. Ẹ bèèrè lọ́wọ́ wọn. Ẹ bèèrè lọ́wọ́ Ìtùnú Ọ̀sìn. Nígbà tó máa fún ní fàṣẹ kò mọ̀ o, wọ́n dẹ̀ jọ ń jí wọn jọ ń sùn ni. Bàbá Adéníyì tó di errand boy tó di boy tó kó pépà kiri inú ọ́fíìsì ńsìn. Nígbà kan ni náà ẹ̀ ń jó ẹ̀ ní dẹni àná. Ògo yín ò ní wọ́ mi o. Be very, very careful. Be careful. I'm coming home not very long. I'm going to holler you. Careful me security. As ọmọ ọjọ́ Celestial mímọ́. Látọ̀run mímọ́ wá ní aho fire. Abusaya ake hallelujah ẹni tá lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú ìjà sí ya. Àmín. Tẹ́ bá parí kéèsì mo gbé fún yín, another one is coming very soon. Love you all. Bye. Hallelujah.